Àwọn t'Amẹ́ríkà rán wá wọ́n ti fún ìjọba Nàìjíríà ní gbèǹdéke bó ṣe fún wọn ní gbèǹdéke ultimatum báyìí bẹ́ẹ̀ náà ní kí ni Màlàmí ló sáré jáde tó sáré wá jẹ́wọ́ wípé èyí ni ìdí àti àwọn àṣírí tó wà nídìí ìjàmbá tó ṣe fọ́lóyè Sunday Igboho. Ìlú jìn ju kànga lọ. Kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá. Akúdédé àsìkò yìí mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Mo máa ń sọ fún yín, mo ní kò kí ń ṣe gbogbo èèyàn nìyàn lè ṣe jàmbá sí. Ìbẹ̀rẹ̀ kọ́ ni mò ń lọ o, mo sì ń bọ̀ bẹ́ẹ̀. Ọmọ Yorùbá orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo alámọ̀pọ̀ ti wọlé allegedly wọ́n sì ti fún wa ní gbèǹdéke bá ṣe ń gbọ́ báyìí kódà evidence wà. Wọ́n ti fún Nàìjíríà ní gbèǹdéke láti lọ yọ ṣẹ̀ríà kúrò nínú òfin tí orílẹ̀-èdè Nàìjíríà ń lò. Èèyàn alákọ̀ọ́kọ́ gbogbo àwọn tí wọ́n dẹ̀ jẹ́ terrorist tó wà nínú ìjọba Nàìjíríà báyìí allegedly Amẹ́ríkà ti ní kó ṣe kí ni kó yọ gbogbo wọn bí ìjìgá káwọn lè ráyè ṣiṣẹ́ àwọn pé ṣùgbọ́n tí ìjọba Nàìjíríà bá wá kọ̀ láti ṣe ohun táwọn sọ yìí gbogbo alamọ tó lè ṣẹlẹ̀. Wọ́n ní àpọ́nlé ni táwọn bá ń bá Nàìjíríà sọ̀rọ̀. Àpọ́nlé ni o honestly. Bí Burkina Faso ṣe kéré níwájú wa tí Benin kéré àwa tún kéré jù bẹ́ẹ̀ lọ níwájú Amẹ́ríkà o. Tó bá ń tàn ẹ má jà tàn ara wa o. Ọmọ Yorùbá kí lẹ rí sọ̀rọ̀ yìí? Nǹkan mẹ́ta ni mo mú wá fún yín lè ní yìí. Ẹyọ kan ń bẹ ṣèdí tá à ń sọ yìí. Eégún láti ń kẹ́yìn ìgbàlẹ̀ ṣe ń bọ̀ lọ́nà. Mo fi Ọlọ́run bẹ gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section tó wọ́n níbi tí fídíò yìí lọ níwájú Ọlọ́run tó dọ̀mà ó níbi tí fídíò yìí ń lọ ó ní àwọn tá fẹ́ sẹ̀ǹdì ẹ̀ sí. Ìdí nìyẹn tí gbogbo àwa ọmọ Yorùbá tá sì gbọ́dọ̀ jọ sowọ́ papọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó dáa nípa Yorùbá nation àtòlóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ tó dá sí comment section torí àwọn tó máa review fídíò wa àwọn international observers tó máa review ẹ̀ wọ́n á lè mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́kàn gbogbo èyí tẹ́ ń wò mí àti gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Now ẹ jẹ́ kó mọ̀ pé àwọn Fúlàní ló ń pa wá. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn Fúlàní ò ṣe bandit terrorist ni wọ́n. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo àwọn àgbààgbà Fúlàní ni wọ́n ń support nǹkan táwọn ọmọ wọn ń ṣe. Ó ní àwọn newspaper kan tó jáde nígbà kan tí olórí burúkú Sultan of Sokoto tó ń sọ jáde lẹ́nu ẹ̀ tí ò jẹ́ tó prevent Nigerian Armed Force láti lọ crack down àwọn Boko Haram and other terrorist group tó jẹ́ wípé wọn ò tiẹ̀ tí lágbára tó ìrara nígbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ nígbà yẹn ni. Allegedly a kà lórí paper pé Sultan Sokoto ló condemn crack down on them. Oríṣiríṣi àwọn paper bẹ́ẹ̀ la ní lọ́wọ́ tó dẹ̀ wà níta gbangba kó má dàbí pé bóyá mò ń sọ àsọdùn lórí ọ̀rọ̀ àwọn jàǹdùkú yìí. Headline yìí you fight Almighty Allah when you fight Boko Haram by Sultan of Sokoto. Ó sọ ní February 24, 2020. Can you imagine? Ó ti pẹ́ táwọn arábí tí wọ́n ti ń wà orí burúkú yẹn wà fúra. Nísìnyí báyìí Amẹ́ríkà ti fún wa ní gbèǹdéke. Wọ́n ti fún bàbá Tinubu ní gbèǹdéke. Wọ́n ní kíákíá ní wàrà ṣẹṣà lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní gbogbo ọ̀nà tó bá fi máa smoke àwọn olórí burúkú yìí tí wọ́n ti smoke wọn out tó máa fi tí wọ́n fi kó bá ti bàbá Tinubu o. And we all know what America can do. America have power beyond prediction. Gbogbo ara mọ̀. Àfẹn tó bá kọ́ fẹ́ máa tọ́ra ẹ̀ pé ẹ̀kọ́ máa bọ̀ kíníkan. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ṣẹ̀ríà sì là ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí Màlàmí tó ibi tọ́rọ̀ yẹn ń lọ ó sáré jẹ́wọ́ kó má bàdá jẹ̀yà tó mọ̀ pé
ó mọ̀ pé America is coming for him because America ti sọ wọ́n ní gbogbo ẹni tó bá ti jẹ́ sponsor àwọn ará bíi àwọn máa crack wọn down látòrí Sultan of Sokoto ni gbogbo wọn pátápátá tó jẹ́ Fúlàní elders àdàlú ni wọ́n jàǹdùkú sì ni wọ́n pẹ̀lú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó di pé ọ̀rọ̀ declining of Sharia ṣẹlẹ̀ tó di pé wọ́n fẹ́ gbé Sharia wá South Africa South West ìyẹn ilẹ̀ Yorùbá àti South tí gbogbo àwa ọmọ Yorùbá máa ń sọ ọ̀pọ̀ fáwọn èèyàn mo ní bọ́lọ̀ ń ṣe dá ọmọ Yorùbá bọ́lọ̀ ń ṣe dá àwa Yorùbá ó yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe dá gbogbo ẹ̀yà tó kù. I'm sorry to say that. I'm sorry about that. Ọlọ́run specially dá àwa ọmọ Yorùbá débi pé on a normal good day ibi tí ò jẹ́ kéèyàn ronú lọ́mọ Yorùbá máa ń ronú kọjá bẹ́ẹ̀ tí ìkọ̀ ẹ̀kọ́ bá ṣẹlẹ̀ kọ́mọ Yorùbá tó gbégbèsè á ti gbégbèsè ẹ̀kọ́ bí 6 tẹ́lẹ̀ Yorùbá work ó yẹ kí lè work tẹ́lẹ̀ inú bá work ó yẹ kí tọ̀hún work ó jẹ́ kí tibẹ̀ yẹn work ó yẹ kí tibí work ó yẹ kí tìsàlẹ̀ work àwa Yorùbá akálárò jinlẹ̀ gan ìyẹn dẹ̀ ló ń bí àwọn lórí burúkú ẹ̀yà ìkọ́nà àwọn ẹ̀yà tó kù which is àwọn Fúlàní ìyẹn ló ń bí wọn nínú wọ́n ti wá gbogbo ọ̀nà wọ́n ti kógun jà wá alẹ́ wọn sáré kàbàkàbà wọ́n ti fi owó tán wá àwọn bá kọ́kọ́ gọra wa nígbà tó yá àwọn bá jára wọn tẹ̀lé owó wọn mọ́ nísìnyí báyìí wọ́n ti wá rí i pé ọ̀nà táwọn lè gbà even láì fún wa ní kọ́bọ̀ láì tiẹ̀ làágùn òun pé káwọn lo ọ̀nà ẹ̀sìn àti believe wa fi wọlé òun lè fi rí tó fi bẹ̀rẹ̀ sí ní gbógun ti ìṣẹ̀ṣe torí lára àwọn nǹkan tí àwọn òyìnbó kì í fi ń rí wa borí àṣà àti ìṣe wa wà níbẹ̀ ìyẹn àwọn local traditional powers táwọn bàbá ńlá bàbá wa tó filẹ̀ fún wa àwọn bàbá ńlá bàbá wa ti mọ̀ pé ìran Yorùbá kò sówó kò ságbára kò sí kankan ṣùgbọ́n ogun abẹnú gọ̀ǹgọ̀ wà ilẹ̀ Yorùbá níyàn ti máa bá ilẹ̀ sọ̀rọ̀ tó máa lanu tó máa gbéyàn mì ilẹ̀ Yorùbá níyàn ti máa déwájú igi tó máa kọ̀kùn tó sì máa ṣílẹ̀kùn fún tásì wọlé tógun bá bẹ́ sáàrin ìlú ilẹ̀ Yorùbá láti rẹ́ni tó máa kọ òkúta tílẹ̀kùn adẹ́ ṣèfún tó dẹ̀ máa wọlé tógun àfitán ilẹ̀ Yorùbá lógún ti máa ṣẹlẹ̀ táwọn alágbára máa pàṣẹ àti ọ̀pẹ àti igi àti gbogbo ẹ̀ wọ́n á dìde ogun ti ọ̀tá ilẹ̀ Yorùbá torí gbogbo àwọn ẹ̀mí gbogbo wọn là ń ṣe kíni gbogbo wọn là ń tọ́jú nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn sì là ń bọ là ń rán níṣẹ́ sí Olódùmarè Fúlàní mọ̀ pé original ọmọ Yorùbá ìbọn ò lè pa àwọn Fúlàní mọ̀ òun láyé sọ fún yín pé àwọn ọmọ àlè ti pọ̀ láàrin wa ẹni tó bá jọmọ kọlẹ̀ Yorùbá gangan tí wọ́n bá pa á jẹ́ pé bóyá ó hùwà bàjẹ́ bóyá ó lọ jalè kábọ̀ sí ń bọ̀ sí Yorùbá ò jalè because we have more than enough right from time ilẹ̀ Yorùbá nìkan lè bọ̀ ọgbà Áfíríkà dọ̀là ọlọ́lá yìí then what are we talking about àwa ni bí wọ́n pa nísìnyí ọmọ ẹlẹ́ran wa gùn tí wàá rí gungun jẹ wọ́n débi tó máa rí ẹran jẹ ọmọ aláṣọ wa gùn rákìsá wọ̀ débi tó máa ń fẹ́ wọṣọ gidi ẹ̀yin bàbá wa lè Yorùbá ẹ dìde ẹkún olóyè Sunday Igboho ẹkún wọn lọ́wọ́ kẹ bá yẹ kó pa wá tán ṣé nígbà tó bá pa á tán kí tó dá sí ni ẹjọ́ ẹ ṣàánú ẹ má wò wá níwọ̀n náà mo fẹ́ kẹ́ wò kọ́kán kó tó di pé a máa bọ́ sí ìpele kejì finally mo fẹ́ sáré fi àwọn kọ̀ọ̀kan wọ̀nyí àwa ń sọ fún yín pé àwọn Fúlàní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti kórìíra wa ẹ rò pé wọ́n là ń pa fún yín ẹ wo picture yìí Sultan Sokoto àti òyìnbó kan lọ́dúró yìí kí lẹ́yìn tí Sultan ṣe ó tuyaya ó rẹ́rìn-ín ó fi ẹ̀rín sójú ó fi kí òyìnbó yẹn pẹ̀lú yáyà pẹ̀lú dùnà ló fi kí òyìnbó nígbà tó jẹ́ pé ìran bàbá ńlá bàbá wọn òyìnbó rí gbà yẹn can you see
ẹ wá wo ibi tó ti wá kí Goodluck Ebele Jonathan tó jẹ́ Christian tó jẹ́ onígbàgbọ́ tí gbogbo ayé dẹ̀ mọ̀ pé onígbàgbọ́ ni. Ẹ wá wo bó ṣe kí Goodluck Ebele Jonathan sitting president nígbà yẹn sitting president ni. Ẹ wo bó ṣe kí Jonathan rẹ́rìn. Ẹ wo bí Sultan Sokoto, ẹ wo bí ó ṣe fún ojú ó ṣe kẹ́ máa rí picture yẹn dáadáa bí àpò iná tí mo tàn yín ni. Ṣe ewé ìṣojú ó lé ojú pa síbẹ̀, kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn kí òun bí wọ́n ṣe náwó sí gan ẹgbẹ́ kò di ọwọ́ yẹn gan mú, kódà kò tiẹ̀ ṣe pé èèyàn wà wájú òun. Kẹ́ni mọ̀ pé àwọn ará bíi ẹranko pátápátá ni wọ́n. So ó expect nǹkan tó expect wòye wà ẹni pé bí Goodluck Ebele Jonathan ṣe déwájú òun kó dọ̀bálẹ̀ kó nà fẹ́ lẹ́fẹ́ tààrà bí kó bẹ̀rẹ̀ kó ṣe báyìí. Ó dòdì nǹkan tó expect nìyẹn, kò dẹ̀ lè rí. Ó mọ̀ pé tí Ebele Jonathan tó bá déwájú Ọọ̀ni of Ifẹ̀, ó mọ̀ pé wọ́n bí ìyá ẹ̀dá ó máa dọ̀bálẹ̀ ni. Kò bá jẹ́ ọba Tinubu kò sí ẹni tó bá jẹ́ tó bá déwájú àwọn bàbá wa àwọn bàbá lọ́ba ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀. The same thing lòun náà ń wá. Ó ti wá gbàgbé pé he is just ordinary religion leader, not even of his state, of his local, kódà kò cover go local government ẹ̀ gan. Ìyẹn ló wá ìdọ̀bálẹ̀ orí ẹ̀ burú nonsense. Ẹ jọ̀ọ́ ní báyìí kó tó di pé a máa bọ́ sórí ìpele kejì torí mo fẹ́ mú lérí nìṣẹ́lẹ̀ léyìí. Ẹ ká ọkọ̀ jọ gbọ́ àwọn audio evidence yẹn. Now there is a plan to remove terrorism, extremism from the 1999 Constitution. I repeat, there is a plan to remove terrorism, insecurity from the 1999 Constitution, and this has angered Northern Islamic leaders. Northern Islamic leaders, they are under pressure because the Nigerian government, in collaboration with foreign powers, wants to remove extremism, terrorism from our constitution, and now the 1999 constitution will be secular. What is that terrorism? What is that extremism that the Nigerian government wants to remove? It is the Sharia law. Now, look at this report this morning. We will defend our Sharia law with our last blood if USA keeps insisting in abolition of Sharia Hizbah. Nigerian Muslim leaders warn USA. There is so much pressure. Most Muslim leaders, they are on the road because terrorism and the restructuring of our security apparatus. Most of these Muslim leaders, traditional leaders in northern Nigeria, the financing, the hands are being pointed to them. And Sharia, which is the basis for terrorism and extremism in northern Nigeria, there is a pressure on Bola Ahmed Tinubu to remove Sharia from the constitution. However, first, what would the president do? Prosecute sponsors of terrorism. Now, USA is fully involved. They came into Nigeria to see for themselves whether there is Christian genocide. After they came, they didn't say anything. They were just playing along. Now they left to America. Look at the bomb they were firing northern leaders, northern Islamic. Tí nǹkan tẹ́ ń gbọ́ yìí, mo mọ̀ pé yé gbogbo wa, but for the sake of àwọn ìyá àti bàbá wa kan tí wọ́n láì kọ́ máa gbọ́ nǹkan ní English, ó ti yé àgbọ̀dọ̀ fi gbẹ́nu sọ̀rọ̀. Tó yẹ pé Yorùbá ni wọ́n nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ nǹkan, àwọn kan wà bẹ́ẹ̀. Now, àwọn Amẹ́ríkà wọ́n rán àwọn scout wá sí ní gbogbo Nàìjíríà. Kódà plane mẹ́ta ló kó wọn wá, wọ́n pọ̀ gan, wọ́n deploy wọn sí gbogbo state títí dé ilẹ̀ Haúsá lọ́hùn. Gbogbo ni wọ́n dẹ̀ fún ní American Army Security. Kẹ́ bá wò kó wá ṣe peacekeeping gan nínú. Torí àwọn ambassador wọn tó wọ́n wá yẹn tí wọ́n bá fún wọn ní security, wọ́n mọ̀ pé táwọn bá ní káwọn lo Nigerian security, omi lè tẹ̀ ìwọ̀ gbé lẹ́nu. Kò dẹ̀ sí ìjà tí Amẹ́ríkà ò bá jà, ẹ̀mí àwọn tó lọ yẹn ti lọ, kò lè padà mọ́. So ìdí nìyẹn tí Amẹ́ríkà ò ṣe risk ẹ̀
wọ́n wọlé pẹ̀lú fún security tìbọn tó máa ń sọ pé country kan gbọ́dọ̀ gbébọn wọlé dey play Amẹ́ríkà wọlé wọn gbọ́ kọ̀ọ̀kan wọ́n wá lọ ṣèwádìí gbogbo ìgbà tó fi ń ṣèwádìí yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn ọmọ pé kọ̀ọ̀kan ṣẹlẹ̀ on play along kí ló lọ sí ìlú wọn sí ẹ wò ó kó tó di pé máa continue tí wọ́n ṣe ń gbàtọ̀ dé ìlú wọn ẹjẹ́ àsáré dókè ọ̀hún àti ọ̀kọ́ dé bẹ́ẹ̀ nù. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo àṣẹṣẹ́rẹ́ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápówọ̀ ló dìgẹ̀dìgẹ̀ bí ẹkùn akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ìyẹrù táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú lórí ọkiri ojú ogun àbúgbò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ẹ̀ kó dìde kò sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí gbórí olóògbò ní ògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ̀ ló kọ́ lọ́lọ́. ọmọ Yorùbá nọ́mbà bàbá máyégún lẹ ti rí yẹn ìwọ tó bá fẹ́ dira tó fẹ́ di ọmọkùnrin ó fẹ́ tẹfá ni ó fẹ́ bọfá ó fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ ó fẹ́ ṣògùn tajà awọ́rò afàrò lóríṣiríṣi iṣẹ́ àrùn tó gbóná hàn ẹ̀bẹ̀ àwọn àgbà ètùtù àwọn àgbàlagbà lóríṣiríṣi ẹ̀pè wọn máa ń sọ mi rí wọn rí o ó fọlọ́nbúra mi rí wọn rí ṣùgbọ́n ohun táwọn èèyàn ń sọ nípa àwọn ló jẹ́ káwa sì máa polówó wọn bí báyìí gẹ́gẹ́ bí àǹfààní tí ọmọ Yorùbá lè jẹ́ lára wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ní kọ̀ǹfàmù lọ́wọ́ sẹ́mọ̀ ó máa ẹ̀pà àwọn ọmọ Yorùbá gan ni mo ṣe tó láwọn mìíràn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rù máa bí jọ mo nídìí babaláwo mo nídìí kíní kan kẹ̀lẹ́ kan tòun ti fẹ́ bàjẹ́ tán nílò ìrìn kan ní ìṣe babaláwo lóòótọ́ mo bẹ̀rẹ̀ àti gbòdìdí lóòótọ́ àwọn nǹkan kan bí oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ èmi náà láwọn tí mo jogún dáadáa ṣùgbọ́n nísìnyí kò sáyè láti máa ṣe gba nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ iṣẹ́ tó wà lọ́wọ́ wa ti jù bẹ́ẹ̀ yẹn lọ mi ìráyè àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ for now so ọmọ Yorùbá kó tó di pé a bọ́ síbi tá à ń lọ padà finally ẹ tí fọmọ yín nǹkan dùn mi tí kì í nǹkan dùn mi from anybody o ẹ̀yin àti bàbá mi tẹ́ ń wò mí pọ̀ ẹ fún mi nǹkan dùn kèmí náà ṣàpá ìdíyẹ àbí nǹkan kan àwọn ọmọ tèmi náà jẹun ìyàwó mi á jẹ gbogbo ọ̀nà àpì àwa náà ẹ mọ̀ ẹ fún mi nǹkan dùn mi threat anybody mú kan sọ ìfẹ́ ni ẹni tó lọ bá búkù fún ó support àwa náà ẹni tó lọ bá dé tó bá fẹ́ support wa àìdá kẹ fún wa super sticker tàbí super chat tàbí kẹ support wa sórí GTB account mi 02141687040 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn ìyàwó lóko tẹ máa rí lórí ẹ̀ so fẹ́yìn tẹ́ bá dẹ̀ ní polówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa kẹ má bínú àwọn bọ́sì pèlè kejì sí tẹ́ fẹ́ gbé fún wa ẹ pè wá sórí tàbí kẹ pè wá sórí +229 0157474790 +229 0157747970 WhatsApp only ni o tẹ́ bá pè ní direct call gbẹ̀rán machine la máa jáwó yín WhatsApp mo yẹ sẹ́ẹ̀tì account mi mo yẹ sẹ́ẹ̀tì phone number mi nìyẹn náà kó máa dàbí pé mo ya èèyàn burúkú ká tó bọ́ sí pèlè kejì ẹ má bínú tó yọ ààrẹ ni fún wa lówó kọ̀ọ̀kan mọ́ ibi tá a tún ti ń tọ́ kọ́bọ̀ náà lélẹ̀ kọ́lọ́ ń jẹ́ káwọn ìná ẹ sáré bọ́ sí pèlè kejì ààrẹ fún àwọn ọmọ àgbà polówó náà. Bitati ẹkùn tí ń wọ̀ ní àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ka ẹ̀sìn ìyádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa La Aula Bitati ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure
tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láhàúlá agbábẹ́tà tí yóò bá wà dáadáa ìṣòro ara ríro ń kọ́ láhàúlá bẹ́tà tí òun ni kẹ́ ẹ gbẹlura láti wáyé gbòógì láhàúlá bẹ́tà tí rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447452737 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ láhàúlá bẹ́tà tí gbẹ̀rura kò rí yàtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà yẹn ènìyàn wa now àwa bọ́ sí ìpele kejì as promised. Ọmọ Yorùbá Malami mà ti jẹ́wọ́ program tí mo ṣe last fún Malami ó mà ti jẹ́wọ́ so yẹn ni pé Amẹ́ríkà kápá gbogbo àwọn Fúlàní yìí ìyẹn ni pé gbogbo báwọn Fúlàní ṣe máa ń dún mọ̀ọ́rù ìyẹn ni pé wọ́n dá ọkọ̀ ìyá wọn mọ̀ ṣé mo kí mo sọ allegedly mo ní wọ́n fún Nàìjíríà ní ultimatum pé kó tó dijọ́ báyìí ó ní ìjọ tí mo níye ọjọ́ tí mo gbọ́ bọ̀ tí mi fẹ́ sọ síta kó má dàbí pé máa ti sọ pé mi ì tí rẹ̀ ní mídíà kó jù síta tó yẹ mi ṣe sọ tí bá tí mídíà tó jù síta máa wá sọ ìjọ tó lè dàgọ́ tẹ̀ ti pé tán rẹ̀ di ọmọ Yorùbá Malami ti jẹ́wọ́ o Yorùbá ní ẹni tẹ́gbà ò bá dùn lá máa sọ pé kò ní dá fún ìyá ẹni tó nà òun ṣùgbọ́n tó bá na ọmọdé tẹ́gbà ẹ bá dùn ẹjọ́ ẹ má bínú sáà ní mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ló máa tẹ̀yìn ẹ̀. ọmọ Yorùbá Malami ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ o kò wá ṣe pé torí pé àwa sọ fún mo dẹ̀ máa ń sọ ìwọ tó bá ti ṣe olóyè Sunday Igboho àfi kó jẹ́wọ́ nǹkan tó ṣe olóyè Sunday Igboho kí ni mo lè fọwọ́ wọn wé náà wọ́n ń ṣe Ọlọ́run kódà wọ́n ń ṣe Jésù ṣùgbọ́n àwọn èèyàn kan wà tọ́lọ́run ní dáàbò wọn kó pé méjì olóyè Sunday Igboho jẹ́ kan náà àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀ ní dédé rí kọ́ sọ̀rọ̀ ẹ̀ ní dédé rí wọn ní public place ẹ̀ ní dédé rí wọn kọ́ ẹ̀ tẹ̀ lè notice wọn bí tó bá wà you cannot know that ẹni tó ń sọ lélẹ̀ ṣojú báyìí lọ ni tẹ́lẹ̀ omi bá wá kí ṣe Sunday Igboho àwọn àní àbàbà sẹ́yìn lè ń dégbò àwọn ní ẹ̀rí ní ẹ̀ka wọn ní kíníkan wọ́n á tún ṣàwádà olóyè Sunday Igboho pọ̀ débi pé ilé òṣòro ẹni ṣọ̀gbọ́ bá tójú ẹ̀ wọlé lè bá wọn bọ́ bá kó so àwa ti rí fèmí wọn dáadáa ẹ̀ńtàjọ́ wà everyday ìbá ọmọdé ẹmọ lọ́nà 1 million lọ́nà 1 trillion ọmọjọmọ lọ ṣe bá ń gbọ́ ó pọ̀ yẹ́yẹ́ ní Ìgbòho ló ń jẹ́ bẹ́ẹ̀ tó yẹ mi máa mọ̀ pé èyí tí ẹ̀ṣẹ̀ mi yamayama tó fún lówó ẹ̀yin tẹ́bí ń pa ẹ̀yin arébi pa tẹ máa tó ipò fún yín ní 100,000 pátápátá ẹ̀ wá fún yín 1 million wọ́n wá ní kí ẹ máa bú ẹ̀ tẹ́ máa bú tó ẹ pàdé end of the day Ọlọ́run padà bá ti yín jẹ́ ẹni bá ń bá olóyè Sunday Igboho jà Ọlọ́run ló ń bá jà tí gbogbo tó ń jẹ́ ní Sunday ìsinmi nìyẹn ẹni tó bá ń bá ìsinmi jà ó ní ìsinmi tó máa fi jáde láyé kò lè ní ìsinmi kábíyèsí Olódùmarè àwọn àgbààgbà tó mọ òjé yẹn wà tó mọ àṣírí yẹn pé Sunday lórúkọ ọ̀gbẹ́ni ẹ má jà bàjà ẹ jẹ́ ká fà mọ́ra ni àfi ká fà mọ́ra o títà wọn bá ní ta o now ẹ ká jọ wo kíní ẹ ṣe mí jẹ́jẹ́ o mo ṣetán láti jẹ́wọ́ èmi ò lè ṣẹ̀wọ̀n tó yẹ kí gbogbo ọmọ Fúlàní ṣe o mi lè ṣẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n o mo máa dárúkọ àwọn yòókù kẹjọ gbogbo àwọn ní kọjọ wọn lẹ́wọ̀n papọ̀ ta ló sọ bẹ́ẹ̀ èmi kẹ̀ ìwé ò ní jẹ́ tèmi lẹ́nu tó máa jẹ́ kí n da ọmọ Yorùbá lóò ní jẹ́ kí n rí ohun tí màá tiẹ̀ fi gbogbo ẹ wò ẹ ká fi ẹsẹ̀ gbẹ pọ̀ ọmọ Yorùbá àṣírí ti tú inú má jìyàn inú jìyàn imú níkà o tó jẹ́ ká gbóhùn àṣebi
ìdí tó ṣe ṣe olóyè Sunday Igboho ní jàǹbá àwa ti gbọ́ allegedly àti gbọ́. Alákọ̀ọ́kọ́, ṣé ó jẹ́ kí Màlàmú jẹ́ Attorney General of the Federation ẹni tó study Islamic law? Kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n bá lọ sí ilé kéwú. Ó wá jẹ́ Attorney General of the Federation. Yẹn lè fi máa mọ̀ pé there is some power in some corners. Àwọn alágbára kan wà tó ń tí àwọn pípọ̀ ilẹ̀ yìí. Gbogbo notice pé gbogbo bílíọ̀n tí wọ́n kó jẹ rí lára wọn. Torí pé ọ̀tọ̀ làwọn tó ń ṣèjọba, ọ̀tọ̀ làwọn tá à ń rí. Àwọn tá à ń rí yẹn kò dàbí fìdí kọ́ fọwọ́ tó fún yàn lórí ìlera, kọ́ fọwọ́ sì gba padà lọ́wọ́ ẹ̀. Allegedly ìdí tó ṣe detain ní Malami allegedly wọ́n ní ó ń sponsor àwọn terrorist. Wọ́n freeze 46 account tó fi ń allegedly ni o tó fi ń transact pẹ̀lú àwọn afẹ̀míṣòfò. Ẹgbó ẹ lọ ra bàálù, ẹgbó ẹ lọ ra ìbọn sí, ẹgbó kẹ lọ ra gbá, ẹgbó kẹ lọ ra owó. Taxpayer money. Lẹ́yìn tó bá ti kó jẹ tán tó wá fi owó tó yẹ kí máa fi sponsor àwọn aráàlú tó kù díẹ̀ káàkó fún, owó tó yẹ kí fi máa ran àwọn ọ̀dọ́ nílẹ̀ Yorùbá lọ́wọ́, owó tó yẹ kí fi máa ṣe àtìlẹ́yìn fún ìjọba. Owó yẹn taxpayer money ẹ wá ń kó fáwọn allegedly agbọ́ pé ẹ̀ ń kó fáwọn afẹ̀míṣòfò. Ọlọ́run wa mú yín, Amẹ́ríkà wa kọ́ mi. Ẹ ti mọ̀ pé the best thing fún yín náà ni pé kẹ́ tètè pariwo ara yín sí tàbí ṣe pariwo yìí, kẹ́ tètè jẹ́wọ́, because ẹ jẹ́wọ́ mi tí mo bí tẹ fẹ́ sáwọ́ ọ̀nù wọlé tí Amẹ́ríkà ò ní smoke yín out. God bless America. God bless the United States of America. God bless President Donald Trump. God bless Elon Musk. God bless Dr. General Field Marshal, humanitarian, philanthropist, activist, olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho Òòṣà, àti bàbá wa emeritus merited intelligent distinguished loyal royal trustworthy dependable reliable professor Adébánjí Akíntóyè Stephen, the father of all Yoruba indigenes across the globe, across the world, universally. Bàbá ọgbọmọ Yorùbá nìyẹn. Ẹjá bẹ̀rẹ̀ sí ni máa kọ sí comment section wípé bàbá Akíntóyè àtolóyè Sunday Igboho nìkan la gbẹnu sọ wá. Any other person tó bá approach yín a ò mọ̀ wọ́n rí o. Wọ́n detain Malami nítorí ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀. Allegedly nígbàtí ní 2021 lára àwọn Fúlàní tó ń pa wá tó ń jí wa gbé tórúkọ ẹ̀ ń jẹ́ Malami tó ń pera ẹ̀ ní Sẹ́ríkì Sálíù, tó yẹ pé kò sí ẹni tó bí aláìyá ẹ̀dá kó kojú ẹ̀. Kódà ààrẹ Gani Adams bó ti ṣe jẹ ààrẹ tipẹ́tipẹ́ tí wọ́n ti jẹ́ olóyè OPC tipẹ́tipẹ́ wọn ò lè gbé Gẹ̀ẹ́sì. Wọ́n wà láyé ńgbà tó lóyè Sunday Igboho kó àwa ọmọ Yorùbá sẹ́yìn tá wá lọ síbi ọ̀dọ̀ ẹ̀. Wọ́n wà láyé lẹ́yìn ìgbà táwa lé Sálíù successfully ni àwọn ọmọ OPC kan náà lọ́nà àwọn lọ sí kankan tíjọba gbá wọn mú gbà yẹn. Kílé mo máa ń sọ ọkọ̀ fáwọn èèyàn wa, mo ní ààrẹ Gani Adams tẹ́ ń wò yẹn bóyá ká sọ pé kò ságbára mọ́ tàbí wọ́n fẹ́ wọn lé Yorùbá lọ́wọ́ tàbí ká sọ pé wọ́n ń sára wa, ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni. Ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni tó bá máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó máa ń dùn èmi personally, but tó gbogbo ti sọ pé gbogbo àwọn tó jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá mi ní bú anybody mọ́nu wọn tó bá ti ń ṣe normal. So wọ́n àlà nísìnyí tó bá ti ń ṣe normal ni, not everybody again. Tẹ́lẹ̀ ni mo ní everybody tó bá ti ń ṣe normal. Ẹ wo ààrẹ Gani Adams wọ́n ní kí gọ́ọ̀mẹ̀ntì sáwọn lẹ́yìn sáwọn ní
àwọn kan lára àwọn tó ń tẹ̀lé wọn tí ò nífẹ̀ẹ́ wọn ó ní ṣé wọ́n ní ràbọn ṣọ́ọ̀nì ragbá ṣọ́ọ̀nì ràwọ̀ ṣé eyín wọn àti bàtà lọ́ máa fi lọ fèsì Fúlàní terrorist ní kílẹ̀tẹ̀ wúwà báyìí. Nǹkan méjì ní Ààrẹ Gani Adams fi jẹ̀bi pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Alákọ̀ọ́kọ́ nígbà ayé Goodluck Ebele Jonathan now Malami wá ń jẹ́wọ́ nísìn ó ní gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ allegedly wọ́n ló sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tóun ṣe sólóyè Sunday Igboho gbà yẹn tóun order pé kó lọ freeze account ẹ̀ ó ní ẹjọ́ òun kọ́ o ẹjọ́ Buhari ni o àtàwọn Fúlàní tí wọ́n jẹ́ ọmọ fáwọn tí wọ́n rán níṣẹ́ àbí àwọn things like that ṣá pé kò ṣe ẹjọ́ àwọn o ó ní kódà ó mà ṣe o so yẹn ni pé torí pé allegedly torí pé ó jẹ́ bàbá àṣàlẹ̀ torí pé bóyá ó jẹ́ bàbá àṣàlẹ̀ àwọn Sàlíù nǹkan gbogbo àwọn Fúlàní tó ń dá wa láàmú nílẹ̀ Yorùbá tó ń jí wa gbé tó ń gbé wa pa tó ń ṣe oríṣiríṣi torí pé ó jẹ́ bàbá àṣàlẹ̀ wọn ló ṣe gbèjà wọn gbà yẹn bẹ́ẹ̀ ni àbí kéèyàn owó ṣùṣù gbogbo ìgbésẹ̀ tó lóye Sunday Igboho gbé yẹn lójú èèyàn kan kó wá jọ terrorism ẹni tó ń ṣe peaceful rally. We have to be peaceful. This is Yoruba land. We are peaceful people. We are not terrorists, and we will never become a terrorist. We are ọmọlúàbís. Ẹ wá take advantage. Má ṣe o. Ẹ wá order àwọn kan lọ freeze account wọn. Ẹ̀sán wá ń ké nísìn ẹ̀ẹ́nẹ́ ńlá bí tẹ bá fi lè kékeré má di ojú ni tẹ bá fi lè di ojú yẹ ìgò lè máa rí tọ́ ọmọ ilé yín káàkiri. Ẹ ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀yin òmùkọ́ tó ń pè ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kẹ́yìn tó dalẹ̀ Yorùbá ni Yorùbá ni wá ọmọlúàbí ni wá ìyẹn ogún ọdún á máa gbóná ká máa gbóná jọinjọin nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Yorùbá ló máa ń ṣe bẹ́ẹ̀ kò séyà mi tó bẹ́ẹ̀ Yorùbá ló máa sóúnjẹ fún tí ò ní gbé sínú kúlà tó máa gbé sínú abọ́ fífẹ̀ báyìí tátẹ́gùn àmà fẹ́ sí kóúnjẹ ẹ lo 30 years ń bẹ́ẹ̀ kò ní tutù tó bá ní kó tutù ilẹ̀ Yorùbá ni Ọlọ́run mọ̀ jẹ́ kó kúrò lórí oyè káyẹ̀ balẹ̀ díẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní jìyà ẹni kábẹ́ ẹ̀bẹ̀ Igboho Mr. Malami má bínú kí ni ká bá yín bẹ̀ wọ́n lé ṣé lórí ń pé office account yín ni àbí lórí pé babaláwo kan ti sọ fún yín pé ìdí tẹ́ ṣe ń rí wọn lójú ohun kíníkan kò gé àwọn bẹ̀yẹn ni ẹ̀bẹ̀ oníkàbẹ̀ wọn ẹ̀bẹ̀ ń pé kọ́ má bínú pé freeze account àwọn pé bàtọ̀ ta àwọn jẹ́ láì ṣá wọn mọyì ọmọ tí wọ́n nílùú òyìnbó ni country méjì làwọn country ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ìyàwó wọn gbé wọ́n ní shop wọ́n ní ilé wọ́n ní gbogbo wọ́n ní store wọ́n ní supermarket wọ́n ní everything lọ́hùn ṣèbí account tẹ freeze yìí ìṣèbó tó wà bẹ́ẹ̀ ni wọ́n fi ń ràn mí ẹni tó bá gbóúnjẹ lẹ́nu èèyàn ti pààyàn ẹni tó bá gba oúnjẹ lẹ́nu èèyàn kò wá gbà lẹ́nu èèyàn kankan kò tún wá fi mọ́ síbẹ̀ ó mọ̀ kí bó ṣe freeze account wọn yẹn bígbà tó pa ìyàwó tó pa ọmọ tó pa gbogbo ẹbí tó ń jẹ lára wọn ni yes that is how it is ọmọ Yorùbá mi tí ìrọwọ́ yín fún nǹkan ọdún kí n máa gbọ́ gbangbangbangban 021 41 68704 021 41 68704 GTB William Olúwatósìn zanema ìyẹn rí lórí ẹ̀. now ẹ máa gbọ́ o a fẹ́ jẹ́ kí àwọn agbófinró kó bá wa investigate Sultan Sokoto a fẹ́ kó bá wa investigate El-Rufai kó bá wa investigate Abdulsalam Abubakar gbogbo wọn yẹn Mustapha gbogbo wọn pátápátá àti Gowon everybody wọn tó jẹ́ Fulani leaders from councillor level to presidency level tó ti occupy any political space tàbí tí wọ́n ti occupy public positions ní Nàìjíríà tó jẹ́ ọmọ Fulani afẹ́kẹ́ invest because they are all the same thing mi ìrírú ẹ̀rí
àtẹni tó kàwé àtẹni tó ti gbà kí o gbọ́dọ̀ ní ideology kan ṣoṣo báwọn gbọ́dọ̀ make sure pé àwọn ẹ̀yà yòókù o kó wà nowhere to be found kàbí kó di ẹrú àwọn títí láéláé Yorùbá ò ṣe ẹrú ó ṣèwò ìṣà.